wọ́n wá ń jálẹ̀kùn for complete 2 hours wọ́n ń jálẹ̀kùn torí wọ́n fi irin sẹ́yìn lẹ̀kùn wọ́n wá ń gbàkúta mọ́ láńlọ́ọ̀dù mi nígbà náà bàbá Jẹ̀lílì ó wá ń pariwo ẹgbàá wá ó lè ilé bàbá Jẹ̀lílì ní o ilé bàbá Jẹ̀lílì ní o ọmọ mi kan wà ní ọmọ ọdún 3 lọ́dún náà lọ ọmọ ọdún 3 sá ọmọ ọdún wọ́n sá jálẹ̀kùn wọlé bàtà jálẹ̀kùn ilẹ̀kùn yóò tí ì já tán láti bí ihò lẹ̀kùn táwọn ará ọmọ sẹ́mi tán cross by wọ́n wá yìnbọn láti bí ihò lẹ̀kùn wọ́n wá bá ọ̀gbẹ́ni kan tá ń pè ní kákàndì káàdì gbòlìjà ọba lẹ́sẹ̀ ọ̀tún ọwọ́ sí òsì lókà gan ni ọmọ ìwà wọ́ lọ sí iléèwé ẹ̀ táwọn olè lọ́tọ́ lẹ́mọ̀ wà ń bí o bàtà sílẹ̀kùn la fẹ́ mọ́jú ó wà ń léèwé àwa gbé lọ sí hospital akọ gbé lọ síbi kan wọ́n kọ́ àtúgbé lọ síbòmíì wọ́n ní kákọ́ wá dìpọ́sìtì èlò mo ní ká ní àdìpọ́sìtì gbàná owó sì dá bóyá 1,000 naira àdìpọ́sìtì kan bẹ́ẹ̀ ní tìrìtì ọjọ́ tí nǹkan dùn mí nìyẹn. ẹlẹ́ẹ̀kejì tí nǹkan tó dùn mí nù tíátà tí mo pé nǹkan dùn mí ó ní 2015 ìgbà ni mo fẹ́ ṣe 45 years on stage 45 years on stage ọba orin lápè Òṣùpá àti lọ àti dúnàdúrà àti wá san 100,000 lẹ́fọ̀ọ́ba orin ó wá kújọ́ kẹjọ tá a máa ṣe ìnáwó yẹn wife mi wá late ó ṣaláìsí tó bá mi lọ́kàn jẹ́ jù gbogbo ẹ ti bò pé ìjọba àdìjọ́ mẹ́jọ lónìí o àná sí 45 years on stage bigger pass ìyàwó mi wá ṣaláìsí lọ́dún náà lọ ìjọ tí inú mi tó bàjẹ́ jù ni mi bọ́ lójú mi gan-an mi bọ́ lójú mi àwa sunjú síwájú nǹkan ń sọ pé ẹ mọ́jọ́jọ́ yẹ mọ́ níyà ká lọ sí pátí kankan pé ìyàwó rẹ̀ ló fi ṣe kinní kan déètì tá a wá padà mú Òṣùpá wá sí kinní kan tí mi ò kì í fi ń gbàgbé ẹ̀ ọ ní bàbá ẹ pẹ̀lẹ́ ẹ kú ọ̀rọ̀ èyí ẹ mọ̀ bí ọba orin ṣe sọ̀rọ̀ owó tó cháàjì wá ń jọ náà lọ́hùn bóyá 450 àbí 500 ni ó wá ní ká sẹ́ndì 50,000 tó máa fún ọmọ tó máa kó ní iṣẹ́ lásán ó wá gba 50,000 sí 100,000 tàbí sánlẹ̀ inú ẹ̀ ni wọ́n kó ní iṣẹ́ wá inú ẹ̀ làwọn pákà gbowó inú ẹ̀ ni wọ́n ṣe gbogbo ohun tí wọ́n ṣe fún wa pátápátá so tí mo ṣe torí ẹni bá ṣe ká sọ pọ̀ sí bàbá kan sì ni oníwàásí Alhaji Muyideen Bello oníwàásí ó ní gbogbo wa lọ̀rọ̀ bàbá bẹ́lẹ̀ ayé a máa sọ̀rọ̀ wa bàbá sí ń bẹ̀ mọ́ a máa sọ̀rọ̀ wa èyí tó sọ̀rọ̀ àwa ti tá a sì gbàgbé bẹ́ẹ̀ ni. gbogbo bí àwọn láńlọ́ọ̀dù ń ṣe wá ń pariwo olè ẹgbẹ́ wa àdúgbò yẹn dá tó yẹn nàbẹ́ wà. kò dáa ta ni wọ́n ń pariwo olè ta ni ọmọ lọ bẹ̀ bàbá Jẹ̀lílì sì ń bẹ láyé ọmọ gbọ́n tí mò ń sọ yìí tí wọ́n bá mú bọ̀ oníke tí wọ́n bá nà sí yàn ìbọn oníke tọ́mọ bóyá yóò dùn àbí ò ní dùn. ó yẹ ìyá àgbàlagbà sọ kó lápátí kó lápátí. tá a lọ jẹ́ gbà kí wọ́n dojú ìbọn kọ wọ́n pa àwọn nǹkan lọ wọ́n kó ń tó pọ̀ lọ gbogbo irinṣẹ́ tí mo fi ń ṣiṣẹ́ náà kó lọ pátápátá gbogbo irinṣẹ́ tí mo fi ń ṣiṣẹ́ ni wọ́n kó lọ pátápátá. ẹ̀yin tẹ́ ń wò mí mo ní bọ́mọdé ọ̀bá bá tàn máa bá rọ̀bá bá tàn ẹ máa like ẹ máa share ẹ máa comment wọ́n tó bá ti ń wo wọ́n máa subscribe sórí channel yìí torí channel yìí wọn kì í rà tí ò lọ́mọ nínú bíbẹ̀ ẹ̀kọ́ wọn ní wá mi kan. lákọ̀ọ́kọ́ odù ní mímí ò kì í sàmọ̀ fọlọ́kọ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ń wò wá tí wọn ò mọ orúkọ wa gangan tó pé orúkọ tá à ń jẹ́ lórí ìtàgé ni wọ́n fi ń pè wá. orúkọ mi ni olóyè Adédàmọ́lá Ajíbóyè tí bòyìn mọ̀ sí Àbáàsì wọ́n ní Àbáàsì ológun tó lóun òṣògùn kàmọ́ tó sọ lẹ́àmì ẹ̀dá oró gúdúgúdú bàbá kí ọ̀sẹ́nu gọ̀ǹgọ̀ jẹ́ ọbẹ̀ oògùn
wà tó dáa yọ ọ̀làjú àwa fi bíìgì sí wọn pè é ní Big Abbas. Ẹlòmíà ní Abbas ológun kan, ẹlòmíà ní gbàkan àwọn kan. Ṣé rí Abbas tí mò ń jẹ́ yẹn orúkọ tó ṣe ni ẹ rí pé mo ní nígbà kan mo ní àárín gúrùpù Anífowóṣe theatre group misunderstanding wà oníkàkú lọ dá dúró. Ìgbà yẹn làwa ń ṣeré kan tí à ń pè ní abatẹnijẹ́, kì í ṣe Abbas láti ń gbà náà. Ọ̀rẹ́ mi kan ń bẹ mi ìgbúrò ẹ̀ mọ́ á sì wà láyé kọ́nà lọ́rẹ́ mi Gabasin la máa ń pè. Ìta fi ń pè ní Gabasin ni pé a fẹ́ràn India film. India actor kan wà tó ń pè ní Gaba tó ń pè ní Gabasin tó máa fi ń jó lọ́rọ̀ ẹ̀ fi ń jórúkọ. Àwa máa ń ṣeré orí ìtàgé yẹn. Gaba yẹn ni à ń pè ní abatẹnijẹ́ kì í ṣe Abbas. Nígbà tí àwa padà darapọ̀ mọ́ Kọ́kọ́rọ́ Ayé mo wá fi ìtàn yẹn lẹ̀ àwa lọ ṣó ẹ̀ àmì àlọ́ rìkọ́dù ẹ̀ fáwọn television house NTA 7. Ṣé wàá rí abatẹnijẹ́ tí wọ́n ń pè bàbá yẹn tó bá pẹ̀lú mọ́ni bàbá abatẹnijẹ́ yóò wá pọ́ńtọ̀ bàbá abatẹnijẹ́ yóò pọ́ńtọ̀ wọ́n wá kóra wọn lọ bá pé ọ̀dà kí la ṣe tá tó fi ní mọ́ pa wá mọ́ abatẹnijẹ́ ṣáà ló kọ rẹ̀ ẹ máa pè ní Àbáàṣì ẹ máa pè ní Lábàásì kò àrònú wípé ó kọ Muslim àbí kíní kan ni tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ Àbáàsì ó borí gbogbo kọ pátápátá mọ́lẹ̀ so bí Àbáàsì bó ṣe wáyé ni. Ní ìgbà tí fídíò bẹ̀rẹ̀ mo sọ fún mo ní kì í ṣe ohun fídíò la fi bẹ̀rẹ̀ bí fídíò movies ni. Nǹkan kan ló gbé ìsọ̀ àwọn onífídíò dé Dùmọ̀tà tó yẹ pé Dùmọ̀tà ni gbogbo wọn ti ń ta fídíò. Ọkùnrin kan ń bẹ àlá Ahmed Ògúntádé bàbá Gani ó ti ṣaláìsí. Òun náà dàrẹ́kítọ̀ ni mo sọ̀rọ̀ ẹ̀ mọ́rọ̀ lẹ́ẹ̀kan. Ẹ mọ́ ọ̀rọ̀ fà jẹ́ kí n tó tún lọ jìnnà. Ìgbà yẹn dàrẹ́kítọ̀ ò tí ì dìlúwọ́ ògiri wá. Mi ì sọ wọn tó dé Kìlání o tí wọ́n jẹ́ àgbà ọ̀jẹ́ o àtàwọn kọ̀ọ̀kan wọ gbogbo wọn tó ń ya fídíò lónìí kò sí tó lọ sí school of cinematography láàrin wa. Then nígbà náà tí iṣẹ́ bá ṣe mẹ́wàá dépò èmi nìkan ni màá ya méje torí Ọlọ́run fún mi lẹ́bùn mo wà creative. Ọlọ́run fún mi lẹ́bùn mo wà creative. Mo ní photographer ni mo ń do camera mo ń kọ story mo ń edit fídíò tó fídíò ni mo fi ń edit. Màá lé sàn màá ṣe gbogbo ẹ̀ màá gé ẹsẹ̀ àfò màá gé orí àpò ń bẹ̀. Àwọn èèyàn máa lọ báyìí màá jẹ́ kí nǹkan máa fò. Ìgbà náà kò sí kọ̀ǹpútà tẹkinọ́lọ́jì ò tí ì rí báyìí rárá. Ṣé wàá rí Ahmed Ògúntádé tí mo dákọ lẹ́ẹ̀kan kọ́ lọ́n fọ̀rùn tẹ́ à ń pọ̀rùn kọrin kan ní neck link wọ́n wá pe Ahmed Ògúntádé wọ́n wá kọ sítórì kan wọ́n pè ní àjẹ́ ní ìyá mi late Iso Pepe òun ni wọ́n fi star iṣẹ́ yẹn lọ́dún lọ́hùn àjà ní mẹ́rin. Ìgbà tí neck máa release ó lọ sí orí rédíò ó lọ polówó ó lọ sínú tẹlifíṣàn ó lọ polówó nínú newspaper ó lọ polówó wọ́n release ẹ̀ lọ́jọ́ Monday lẹ́yìn Ìdúmọ̀tà lọ́jọ́ tí wọ́n release ẹ̀ lọ́jọ́ Monday ló pọ̀ bí omi ọ̀pọ̀lọpọ̀ ò lè rí náà rí lẹ́sẹ̀kẹ̀tẹ̀ release à ń pọkùnrin kan ní bàbá alájọ ó ti lọ lu omi ìgbúrò ẹ̀ mọ́ ó wà nú àwọn àyànfẹ́ theatre group ibi tí inú àwọn ọmọ wọn sì kó ní industry lónìí Alhaji Gani ó sì ń bẹ ń bẹ Pabi Ẹkùn ó sì ń bẹ Ìyá Abísọ́lá ó sì ń bẹ Kẹ́hìndé eléyín òkè tí mo fún lóléyín òkè láìpẹ́ gbogbo wọn sì ń bẹ láyé tí wọ́n mọ̀ àwọn sì ń bẹ.
bàbá alájọ yìí ló wá pè mí lẹ́sẹ̀kẹsẹ̀ pé Abbas a máa ya fíìmù mi lọ́jọ́ Monday ẹni ìjọ Tuesday láwọ location ní Mẹ́ran làwọn àjà ẹ̀ hàn náà àti bá máa ń pa fídíò the second home video tó boom dáadáa ẹ̀ hàn náà ni Ìdúmọ̀tà ni ọkùnrin tí mo wí wà àwọn ń ta kọ́kọ́rọ́ ìṣó tó wẹ̀ nínú ṣọ́ọ̀bù nígbà tó wá tà wá di pé àwọn bíi rílí àtọ Alhaji rílí wà yẹn electronics ló ń tà àtọ́lágbé rìndé fíìmù gbogbo wọn ṣọ́ọ̀bù tí wọ́n ti ń tà sóta kọ́kọ́rọ́ wọ́n wá ń kó 3,000 lẹ̀ àwa ń ya fíìmù fún wọn inú ẹ̀ lágbà kámẹ́rà inú ẹ̀ lásánwó artist ìwọ́n tó bá gbowó jù níjọ́ náà lọ́hùn gbà tá a bẹ̀rẹ̀ yìí ló máa gba 20 naira Mẹ́ran hotel ní Mass hotel ní Mẹ́ran lodging wọn 15 naira ní lodging èyí tó bá dáa díẹ̀ 20 naira èyí tó bá lómi inú tẹ̀ ní jáde lọ wẹ̀ 25 naira ní lodging níjọ́ tí wọ́n sọ di 30 naira lèmi gbalé sí Mẹ́ran ń bẹ̀ tí wọ́n ṣe studio mi mo ti ní studio ń bẹ̀ gbogbo àwọn ọlọ́fà náà lọ́n fọ̀rún kẹ́ wọn Alhaji Babátúndé Báńgbọ́dẹ wọ́n sì wà láyé ọ̀pọ̀lọpọ̀ sì wà láyé Mẹ́ran ni gbogbo everybody ń forí balẹ̀ sí wọ́n tó sọ pé òun ti fídíò lónìí tó ò dé Mẹ́ran ẹ̀ wọ́pọ̀ àfihàn tá bá ti yà tán bá ti lọ tí wọ́n bá lọ join lọ sọ pé ò dé Mẹ́ran ara ẹ̀ka Mẹ́ran náà sì ni ẹ̀ so Mẹ́ran everybody fún Mẹ́ran àwa gbẹbẹ̀ ní Mẹ́ran kakọ́s adóríjọ síbẹ̀ lẹ́yìn ẹ̀ ni àwọn kan wá ya lọ wọ́n lọ bẹ̀rẹ̀ kakọ́s ìbò mi ìfẹ́ máa dárúkọ mo ti dárí dáadáa omi ìfẹ́ máa dárúkọ lẹ́wọ̀n lọ dá kakọ́sì sílẹ̀ káàkiri bí a ṣe ń bàbọ̀ nìyẹn kí lẹ́yìn. ọdún fa ló tẹ̀lé. ọdún fa náà mo fẹ́ sọ ọdún fa ni àti Mẹ́ran náà ti lọ Alhaji mi Quadri kọlọ́nfọ̀nù kẹ́rìtì nígbà táwọn fẹ́ máa ṣe editing lọ́hùn ìrètí náà máa ń múná wá tó máa wá gba àwọn nǹkan kan lọ́dọ̀ mi torí èèyàn tó dáa ni wọ́n àdẹ̀mọ́wọ́ ara wa gan dòní ẹni tínú ẹ̀ mọ́ ni Yínká Quadri púpọ̀ jù bẹ́ẹ̀ ni lẹ́yìn ọdún fa ni Fádèyí lọ bí kakọ́sì bẹ̀rẹ̀ ní wá nìyẹn a kàn ń dá kakọ́sì lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó máa ń tó ń jẹ́ kakọ́sì is a business center bí ẹ bá sá ti ń gbé tí ó ti mọ ọlọ́jà tà ní ọ̀sà máa rìn sí bó a kàn ń dá kakọ́sì lẹ̀ lónìí àmọ́ túmẹ̀ so bá a ṣe bá tá à ń bàbọ̀ títí tó fi di wákàtí àtọwọ́ èrè kọ́nà ń jẹ́ kó túbọ̀ tẹ̀síwájú sí jù báyìí lọ. Nígbà tí a bẹ̀rẹ̀ kò sẹ́ni tó ń wù bó ṣe jẹ́ pé àwa ìgbà tí mò ń sọ mo wà lọ́mọ ọdún 19 years kò sẹ́ni tí ń wù kọ́mọ ẹ lọ ṣeré orí ìtàgé onírànú ni wọ́n ń pè nígbà náà kò sí wípé bóyá owó dà nítorí ẹ̀ ṣe káàkiri ṣùgbọ́n kò sí ìlú òní wà kọ́ mọ́ lò lórí ẹni tó jẹ́ lórí wa ń gbà náà tí mo sì máa ń dárúkọ wọn ní gbogbo ìgbà ó ní olóyè Múráínà àárín ilẹ̀ Ìdòwú tí gbogbo yẹn mọ̀ sí Kọ́kọ́rọ́ Ayé olórí wa ń gbà náà ọmọ kéékèèké ní gbogbo wa ṣùgbọ́n ní olórí wa torí pé ó mú orin kọ dáadáa ọmọ Ìgbẹ́sà làwọn ọmọ Ìgbẹ́sà ni wọ́n bá ṣe wá ń bà ní ẹbọ tá à ń ṣe gbogbo ọdún mi ò kí ń lọ sí nílùú Ìgbẹ́sà ni oríṣẹ́ ewu mi púpọ̀ nígbà náà àwọn ò tí ì mọ̀ jẹ́ Kọ́kọ́rọ́ Ayé ẹgbẹ́ yẹn ń jẹ́ Ìgbẹ́sà Malé concert party nígbà tó yá àpàrọ̀ ẹ̀ Asọ́ní Anífowóṣe theatre group nígbà tó dọdún 1975 ìjáde torí àwọn mẹ́ta ni wọ́n ń gbá lead ni wọ́n ń síwájú rocking show mushoosho àti Kọ́kọ́rọ́ Ayé Kọ́kọ́rọ́ Ayé ni composer tó gbòòrò nìkan ló lóhùn orin láàrin gbogbo wa
ìgbà tí ìjà dé everybody àtúká kí ló fàjà a lọ ṣeré ní Ìgbẹ̀sà nígbà tí wọ́n ń ṣeré ọdún àwa fẹ́ kó ìlú àti nǹkan wá padà sí Èkó. Báyìí ni ó wá di àríyànjiyàn pé ìwọ gbé ìwọ mọ́ gbé ó wá dìjà ẹgbẹ́ náà wá fọ́. Nígbà tí ẹgbẹ́ náà fọ́ Kọ́kọ́rọ́ Ayé nígbà náà là ń ṣeré katakọ́lù ẹ̀ ń jẹ́ Kọ́kọ́rọ́ Ayé nínú Anifose Theatre Group. Kọ́kọ́rọ́ Ayé wá dá dúró ó ń ṣe Kọ́kọ́rọ́ Ayé lọ. Mùsọ̀ọ̀ṣọ̀ àti Rocking Show àwọn ń ṣe Anifose Theatre Group lọ. Àwa wà ní Bariga àwa ń ṣe Ìràwọ̀ Òwúrọ̀ Theatre Group à ń ṣe lọ. Èmi dẹ̀ ń ṣiṣẹ́ ìjọba ní gbogbo ìgbà yẹn. Ṣùgbọ́n mi ò ráàyè púpọ̀ láti dúró gẹ́gẹ́ bí dídà fún àwọn tó kù. Mo wá sọ fún wọn pé ọ̀dà nígbà tí Ìràwọ̀ Òwúrọ̀ Theatre Group tí ò lọ déédéé mọ́ tẹ́yìn tíṣẹ́ yìí sì wù yín ẹ̀jẹ̀ a máa lọ ọ̀dọ̀ Kọ́kọ́rọ́ Ayé. Àwa padà wá kó àwọn bíi 13 àlọ́bá alàgbà ìlú wa rìnlẹ̀ nígbẹ̀sà ìyẹn dàbí 40 ọdún ó lé 4 tàbí 5 ṣùgbọ́n 1979-1980 lọ́dún náà lọ. Kọ́kọ́rọ́ Ayé nọ́mbà 43 Port Ògúntọ́lá Street ní Mùsìn ló ń gbé nígbà náà. Àbúrò wa kan tó ti fi kú sàgbà kọ́lọ̀ fọ̀run kẹ́ wọ́n ń pè ní Muyideen Arúmirẹ́ kò tí ì mọ Jálàdé nígbà náà. Àdúgbò àwọn Kọ́kọ́rọ́ Ayé lòun náà ń gbé ní nọ́mbà 20 Port Ògúntọ́lá ibẹ̀ ni dádì rẹ̀ kọ́lé sí. Ó ń ṣiṣẹ́ ní Àríyá newspaper lọ́dún náà lọ. Ó wá mọ alàgbà kan tí a ní sọ̀tàn gúrùpù Kọ́kọ́rọ́ Ayé ká má sọ̀kan Alhaji Jamiu Solaja wọ́n pè ní Jams sinimá ní Gẹ̀ẹ́sà ó sì ń bẹ o inú mi àdó tó wá wo interview yìí á gbọ́. Ìyẹn ń ṣe ní NAA Nigeria Airport Authority ó ní change lọ́wọ́. Muyideen Aládé ló mọ̀ rí àwọn ọmọ. Muyideen wọn approach bọ̀dá tá à ń sọ yìí lẹ́yìn tí bàbá tá à ń sọ yìí. Àwa ń ṣe magazine kan torí àgbẹ̀ tá à ń wí atọ́ka ló wà paper magazine atọ́ka òun ló wà. Àwa ń ṣe magazine kan tí a pè ní Ìràwọ̀ Oòduà. Ìràwọ̀ Oòduà ní ìgbàgbé. Àfi nǹkan ta atọ́ka lọ́dún náà lọ́run. So ó ń lọ. Nígbà tí mò ń wí Muyideen Aládé Muyideen Arúmirẹ́ kò tí ì mọ Jálàdé. Òun ò tí ì fara sínú tíátà kì í ṣe fara sínú tíátà ṣùgbọ́n súnmọ́ àwọn ọmọ Rẹ̀mí Theatre Group màmá kan mẹ́ta ń pè ní Ṣubúọlá ìyá ọmọ Rẹ̀mí bí ẹ̀gbọ́n ló jẹ́ sí wọn ó máa ń lọ ọ̀dọ̀ wọn. So ẹ̀rí pé mo ń sọ pé NAA Nigeria Airport Authority ni bàbá wa Alhaji Jamiu Solaja tá a máa bá sì rẹ̀ pé Alhaji Jamiu sí pátá tá a máa rẹ́rìn. Wọ́n wá travel out nínú airport nínú plane wọ́n wá rí sinning camera kékeré kan. Wọ́n wá gbé Aládé pé ẹ̀yin tẹ́ ń ṣe kí ni ó yẹ kí ni ìwúlò. Aládé wá ní ó máa wúlò. Àwa kọ fíìmù Kọ́kọ́rọ́ Ayé. Akọ́sí fíìmù. Bàtà akọ́sí fíìmù. Àwa lọ pe Rufus Ọmọtẹ́yìnṣe wà ní Denmark báyìí. Òun àtàwọn mesh film kọ́lọ́n fọ́run kẹ́ Sunday Osai Matthew Simpa àti Tájù yẹn ní ọkọ̀ Ewédoyin. Àwa ya Kọ́kọ́rọ́ nígbà náà 3 minutes ìṣẹ́jú mẹ́ta ni téèpù tá ń lò wọ́n máa ń fọwọ́ lóòdù ẹ̀ ní wọ́n á kọ́ bọ́ àpò aṣọ báyìí wọ́n máa fi lóòdù ẹ̀. Ní gbogbo ọ̀dá ń wí yìí Ọlọ́run dá oníkálukú fún lẹ́bùn tiẹ̀. Bí mo ṣe ń gba wájú ni mò ń gbẹ̀yìn lóko yìí.
mo ṣe ń gbajúmọ̀ ń gbẹ̀yìn tá bá fẹ́ ṣe nǹkan màá ti ṣe tá bá fẹ́ ṣe set màá ti bọ́ síbẹ̀ màá ti ṣe tèmi ìmọ̀ pọ́n máa wúlò fún mi torí mo sì máa sọ̀rọ̀ débẹ̀. nígbà wá kọ kọ́kọ́rọ́ ayé tán tá a kọ kọ́kọ́rọ́ ayé tá a fẹ́ yà Muyideen Alade wá jà Muyideen Aromire wá jà fún róòlù kan tí title àmì tí character name yẹn ń jẹ́ Alade òun àti èkejì wa kan Débọ̀ ẹ̀kẹ́ yìí bẹ́ẹ̀ ni Débọ̀ ló ṣe ọ̀rẹ́ ẹ̀ ó sì wà láyé òun náà máa gbọ́ interview ibi tó ti bẹ̀rẹ̀ ní jẹ́ Alade ni Ọlọ́run fún lẹ́bùn púpọ̀ tẹ́mi bá ń sọ̀tàn mú yan ọmọ rẹ nìyí ọmọ yìí kí ni kò ní pè mí lóko bọ̀dá adé bọ̀dá adé ni it was so small tá à ń wí tó ní àjò tá à ń bábọ̀ ni abẹ̀rẹ̀ ń ya torí sẹ́mọ̀ ìgbà tí fíìmù máa bẹ̀rẹ̀ Yorùbá fíìmù tó jẹ́ fíìmù alágbà tó jẹ́ 35mm bàbá wa late Adelove wọn kọ́kọ́ yà bẹ́ẹ̀ nígbà táwọn ya fíìmù tán ló bàbá Ògúndé náà tó yà nígbà náà ìwọ tó ò bá lówó ò lè ṣe fíìmù ìlú òyìnbó náà tó máa lọ ra stuff náà máa fi ṣiṣẹ́ wá ìlú òyìnbó náà tó máa lọ fọ́ so wẹ́ẹ́ ṣe fíìmù lásán wà kọ́ gbé travel out ní. so tó bá ya fíìmù tó bá ní problem tó bá fẹ́ tún nǹkan wá tún dá padà sí ìlú òyìnbó ni ìgbà yẹn wà ní reverse dé àwọn mesh film ni wọ́n kọ́kọ́ ṣe 8mm lórí eré ìyẹn reverse náà ni projector kékeré báyìí náà máa fi ń ṣú ẹ̀ bí ìgbésẹ̀ yẹn ṣe lọ nìyẹn èmi náà yà reverse àgbà náà lọ bẹ́ẹ̀ ni mo yòjó bẹ̀rù náà bá ti wá ń bá lọ iṣẹ́ tí mo kọ́ ó tó méjì mo kọ́ mechanical and driving then mo kọ́ṣẹ́ photo I'm a professional photographer tí mo ní irinṣẹ́ mo everything ó jẹ́ kí n mọ̀ nípa fídíò gbígbé làwa ronú wípé ṣé báyìí ya fati alẹ́fikẹ́ ní ìṣe fíìmù o àfìyà fíìmù mo fi ya ṣóṣó méjì tí mo sọ ní sinimá bọ́ ti yẹn màá sọ fún wọn tó wọn interview mi ní fẹ́ mọ́ sọ fún wọn kí wọ́n lọ Google ẹ̀ á sọ táìm tí mo yà á sọ bí tí mo ti exhibit ẹ̀ á sọ táìm tí Aromire ya tiẹ̀ á sọ táìm tó na exhibit ẹ̀ gbogbo àtàwọn wí kò tí ì di home video movies ni a máa ń gbé káàkiri ilé sinimá ni projector la máa ń lọ rent tá a fi ń show ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan ló lágbélé ẹ̀rọ ìwọ tó bá wá lágbára àti gba projector àwọn èèyàn wá tún wá dọ́gbọ́n kínní kan wọ́n kan àpótí onígun mẹ́rin wọ́n gbé 14 inches color television sí mẹ́rin wọ́n turn upside down wọ́n fi lẹ́ǹsì tán fi sójú kámẹ́rà tá à ń lò ń sìn ló wà ń bẹ̀ àwa shoot out sára ògiri òun la fi ń show tẹ́ ẹ bá ti gbé jìnnà jù sí ara ògiri yẹn ó máa ṣe rákọ̀rákọ̀ ni wọ́n wà very close to the screen bá a ṣe ń papọ̀ tọ́lọ́n fi yí òdebi tó dé so nígbà tá à ń show ẹ̀ nígbà náà kò tíì sí home video fíìmù tí wọ́n bá ṣe lórí tẹlifíṣàn ní àwọn kan kí wọ́n dárúkọ ẹ̀yà òní wọ́n record tí wọ́n ń tà lóṣòdì àwa wá ń ta fíìmù tá a bá ṣe náà ń ta sóṣòdì àwọn á wá lọ mú fọ́tò wọn á yà bí India film wọn á kì í sí lẹ́yìn bí fídíò sì bẹ̀rẹ̀ nìyẹn ìgbà kò tí ì lajú náà bí bó ṣe lajú tó nígbà tí fídíò gbéra wò wípé gbogbo nǹkan ló lẹ́gbẹ́ àwa bẹ̀rẹ̀ ẹgbẹ́ kan tá a pè ní Association of Nigerian Film Makers Muyideen Alade Aromire ló má ìdí àyẹn wá lájọ gbé yẹ̀wò a máa ń ṣe meeting nígbà tí mò ń wí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n náà máa wo interview wọn àfẹ́ ká sí bàbá Charles Olúmọ kọ́lọ̀ ní jẹ́kẹ́mi wọ́n gùn báyìí lọ wọ́n ti lé 100 báyìí àti ẹ̀tún yasẹ́ kan tán ni táwọn à ń bẹ
àwọn nìkan náà já gbá òṣèré tí wọ́n ń bá wa ṣiṣẹ́. A máa ń ṣe ìpàdé NTP ní sinimá di bàbá àṣàlà ní Àgbòwò nìbàdàn 5 and 6 lèmi àtàlàdé ń gbà yẹn tó rọ́mọ ló jẹ́ sí wa. Sinimá di bàbá àṣàlà ni wọ́n ti pè wá jáde èmi àtàlàdé wípé a ní ẹ̀tọ́ láti dá association lẹ̀ ní abẹ́ association, that we don't have right to create association under an association, that we should go and dissolve that our association. Láfi lọ túká lẹ́yìn náà ẹ̀mọ iye association náà ti dálẹ̀ igbó páànù garawa pọ́ọ̀nù kìnìkan wọn àrí sí tó bá sí bá tàfi tì lórí tàtà dé ni. Mi ì fẹ́ tú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan torí wọ́n ní ká máa sọ ọ̀tàn mọ́ torí àbí ọmọ èmi sì máa sọ tí n bá ń ṣe interview ẹni tó bá dá lójú pé tí mò ń sọ òun bá ní tó against àbí tó oppose kán jáde kájọ jókòó kémi náà máa bí ń question. Mi ò sọ pé nínú tíátà directly láti ilẹ̀ wá o àmọ́ lórí fídíò tá à ń ṣe pé o mọ̀ pé àwọn kankan bẹ tó yé wọ náà tó fẹ́ wá yàn nànà àwọn kan tó ń bẹ tí wọ́n tún lè dáhùn sí ọ̀rọ̀ yìí. À ń pè nìkan ní Joshua Àjídéọlá. Ìtàn tí mò ń sọ lónìí ẹ share o, ẹ share, ẹ post, ẹ like, ẹ subscribe sórí channel nítorí pé ọ̀rọ̀ tẹ́ Akọ́láká bá sọ àárọ̀ ọ̀run ló sọ. Ẹni tó bá fẹ́ rí mi tó fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n pè mí sórí 081 26 91 58 19. I repeat 081 26 91 58 19. Ọ̀nà mo fi ń ṣe WhatsApp. Ẹ appreciate Ọlọ́run, ẹ appreciate ọ̀nà nára wa. Ẹ kọ́ tẹ appreciate pé ọkùnrin bó ṣe pẹ́ ń bẹ̀ tó bó ṣe ṣe tó pẹ́ tó kò bọ́ ọ̀tà pé ẹ̀bùn mi lówó. Kò bọ́ ọ̀tà pé ẹ dákun ò rí bí gbé. Wọ́n ní one and tọrọ is better than one and kò sí nǹkan kan. So a lè rẹ́ni tó ń wo program yìí wọ́n gbé ọkùnrin Abbas rè mo ti ń wá tipẹ́tipẹ́ ẹ jẹ́ kí wọ́n pè mí sórí 081 26 91 58 19. Ire. Ẹ ṣeun bàbá. Ẹ ṣe àdúgbò sá. A máa rí yín wá. Ó dà ó sá.